Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa show, the baby of Yorùbá nation. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo program mi, gbogbo ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, ojú òní tì yín o, ibi òní ṣẹlẹ̀ sí yín o, gbogbo ẹ̀yin Lady K supporters club group, mo dúpẹ́ lọ́wọ́ ti yín náà. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà wa lórí ìkànnì Lady K, ẹ jọ àwọn ògbóyàn bí o. Fáǹfààní èyí tẹ́ bá wo program mi for the first time, ẹ jọ lórí platform Lady K, lórí YouTube Lady K Ìfẹ́olúwa show, we are peacemaker. The only thing we do here is just to do what? To listen to whatever anybody is saying and to learn from it. We are not here to harass anybody. We are not here to bully anybody. We are just here to learn. Because Bíbélì gan sọ ní mo ní Bíbélì ọ̀rọ̀ Bible máa kó síbi ní kiri. Àwọn àgbàlagbà ní ọgbọ́n lọ́gbọ́n lèèyàn fi ṣọgbọ́n. So bó ṣe jẹ́ nìyẹn. Fáǹfààní èyí tẹ́ bá fẹ́ patronize Lady K Ìfẹ́olúwa show, ẹ lè Google ẹ̀ Lady K African Store. A gbé yín wá sí ṣọ́ọ̀bù mi, a fún yín ní location ṣọ́ọ̀bù mi ní Amity, ní Canada, 76 Wentworth Street, Amity downtown. 76 Wentworth Street, Amity downtown. Tẹ́ bá ti lè Google Lady K African Store, ó máa fún yín ní address mi, phone number mi, everything ó máa fún yín. Then àwọn ọjà táǹtà spiritual items, ẹ dira, ẹ má wọra yín níran. Ẹni tó bá lógo ló máa lógo. Ogun òde ń sọ fún yàn pé òun bọ̀. Ogun ò kí sọ fún yàn pé mo ti dé sínú ayé ẹ o. Ogun òde ń ṣe nǹkan tó dáa. Lórúkọ Jésù ogun ò ní jà wá o. Lórúkọ Jésù ibi ò ní ṣẹlẹ̀ sí wa. Lórúkọ Jésù ànírí wàhálà àti ìdààmú. So ẹ bá mi ṣe kí ni, ẹ bá mi pín ètò yìí síta, ẹ bá mi share. Ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sí YouTube channel mi, kẹ́ tọ́ notification bell. Bí ò ní wá gbogbo ẹ̀yin beautiful mommy mi and answer that mi ní wáyé tì. Ẹ jọ̀ọ́ ẹ má búyàn o. Ẹ má búyàn o. Ẹ rí pé fídíò ni mò ń gbé wá. Ẹ jọ̀ọ́ ẹ má búyàn o. Mo fẹ́ Elédùmarè bẹ̀ yín o. Ẹ má bú ẹni tí mo bá gbé fídíò ẹ̀ wá. Ẹni tó bá sọ̀rọ̀ sí ẹ má bú. Òfin ẹ má bínú, mo ní code. Òfin nìyẹn. Lórí platform Lady K, àwa kì í jà, àwa kì í búyàn. Gbogbo àwọn tó wà lórí social media, ìyá mi ní gbogbo wọn o. Bẹ̀rẹ̀ látorí Auto Bola, bàbá tó gbá ski, bàbá tó mú yes. Ìyá mi ní gbogbo wọn. Gbogbo social media speaker, blogger, ìyá mi ní gbogbo wọn. Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí wá wọn tì. Ikú ò ní pa wọ́n. Kí tẹ̀ ni mo fẹ́ sọ? Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Ẹ ṣáàjọ má búyàn. Ẹ ṣe gan. Ó sọ ọmọ jẹ́ tó tún sọ kó o gbọ́. Ó sọ ọmọ rẹ̀ ní Tadéníkáwù. Ó sọ ní ọba. Ó ti gbàgbé pé ọmọ tó ń jẹ́ ọba tó wà lọ́wọ́ Lizzy, èpè tó wá ṣẹlẹ̀ ní ọjọ́ tí wọ́n bí tá a gbọ́ báyìí. Tí Sàríyù ó sì lè pe ọmọ yẹn ní ọba báyìí. Ìwọ náà Dọ́kàsì, ó sọ ọmọ rẹ̀ ní ọba. Èpè tó wá gbéṣẹ́ ọmọ Lizzy tí ń jẹ́ ọba, ṣé kó darí sórí ọmọ rẹ̀? Ṣọlá ìtí Esabod ń bọ̀ sọ rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí, ó ń bọ̀ pàjọ ni o, ó ń bọ̀ sínjọ ni, tí ń fi kódà yóò máa pààrọ̀ rẹ̀ ni. Ó dìgbà pílò tó bá ń kì tó bá kún dáadáa. Àbáláṣàbí kọ́ sí ọ. Abiyamọ gidi ni mí o. Wàláì. Ọ̀rọ̀ tí n bá sọ sí ọ yóò ju ìtí mo fẹ́ jù kalẹ̀ lẹ̀. Wàláì. Èmi ò ní fi ẹ́ ṣẹ̀fẹ̀ gẹ́gẹ́ bí ìyá rẹ̀ ṣe ń fi ẹ́ ṣẹ̀fẹ̀ yìí o. Torí ẹ̀fẹ̀ lèmi rí tí ìyá rẹ̀ ń fi ẹ́ ṣe. Toró ògọ̀ ọmọ àtẹ ní ọ́. Ògbọ́n dẹ̀dẹ̀rẹ̀ ní ọ́. Ọmọ àjẹwé bí ní ọ́. Dọ́kàsì ẹ̀mí ló ní mo pè ọ́. Ẹ jẹ́ kí kinní yìí kó viral. Àwọn èèyàn sì ń dúró dè ẹ́ ni o. Tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ òbò rẹ ni èyí tó gbé dání. Bí London ló ti bí ni o, bí Nàìjíríà ló ti bí ni o. Ó kù sí ọ lọ́wọ́ ṣùgbọ́n a rí lórí nẹ́ẹ̀tì. So
ọmọ rẹ orúkọ rẹ̀ ń jẹ́ Tádéníkáwò ọba. 1 ó kọ́kọ́ mú orúkọ ilé kábíyèsí Ọ̀jájá ó mú yẹn, ó wá tún mú nínú ọkọ ọmọ Lizzy tí í ṣe Florida ọba. Dọ́kàsì Victor ẹlẹ́nu gbọ̀ngbọ̀n àgbànàkí tí wọ́n pẹ̀lú rẹ̀ jọ gbé oyún Lizzy jáde tẹ́ ẹ ní rọ́bà ni. Tó bá jẹ́ pé wọ́n ló bá lóṣù tó bímọ yìí lóòótọ́ o, aṣọ ò lè fi òbò rẹ̀ yìí ó lè fi bímọ. Dọ́kàsì ọmọ àkókò tí wọ́n yọ jáde, wá wo bí àwọn abiyamọ ṣe nígbà tó gbé ọmọ rẹ̀ jáde. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ò kí ọ lọ títí, ṣùgbọ́n wọ́n gbé mi. Gbígbé mi tán wá gbé mi yẹn o, èmi ò lè gbérú ẹ̀mí torí èmi ò ṣàbòsí. Ó rí tí Bẹ́wàjí tó jáde lánàá fún ẹ, ṣáwa ní kì í ṣàbíyamọ ni, abiyamọ gidi. Ọ̀rọ̀ tó sọ gan-an ó gbàgbé ni, kò sọ tán torí mo rí ṣóò tí Bẹ́wàjí ṣe tí Sàbíkẹ́ Jagaban tó ṣe, kódà mo bá ṣí ààrẹ ó gbá ski ó dé Togo, ó dé Liberia, ó dé Sàrò. Dọ́kàsì ó sọ ọmọ jẹ́ tuntun sọ kó gbọ́, ó sọ ọmọ rẹ̀ ní Tádéníkáwò, ó sọ ní ọba. Ó ti gbàgbé pé ọmọ tó ń jẹ́ ọba tó wà lọ́wọ́ Lizzy, èpè tó wá ṣẹlẹ̀ ní ọjọ́ tí wọ́n bí tá a gbọ́ báyìí. Tí Sàríyù, ṣé Sàríyù ó sì lè pe ọmọ yẹn ní ọba báyìí? Ó lágbára o. Ìwọ náà Dọ́kàsì ó sọ ọmọ rẹ ní ọba. Èpè tó wá gbéṣẹ́ ọmọ Lizzy tí ń jẹ́ ọba, ṣé kó darí sórí ọmọ rẹ? Tókóníkáwò lọmọ rẹ ń jẹ́ o, lórí nẹ́ẹ̀tì Okóníkáwò. Ọmọ àfèpè bí ńlọmọ tó bí, ọmọ àfèpè bí, gbogbo ẹnu ni mo sọ. Tó bá wá gbé pẹ́kẹ́ tó ló fẹ́ bú mi, máa kó gbogbo èpè tó ṣẹ́ lé Florida, máa kó jáde fún ẹ. Gbogbo ẹ̀ pátá máa kó jáde fún ẹ. Dọ́kàsì ẹni bí kejì ọmọ ni ẹ. Fèpè bí lórúkọ ọmọ rẹ, ọmọ àfèpè bí Tókóníkáwò. So ọba ń wù ọ́ jẹ, ó ń wù ọ́ bí ó fẹ́ wọlé ọba lóní kan fọ́ àwọn ọmọ ọba lójú, kan gé ojú àwọn ọba, kan yọ ojú àwọn ọba, kan gbádé kúrò lórí ẹ̀, kan ṣe gbogbo ẹ̀, kan ṣe fún wọn àwọn ọba. A jẹ́ pójú ọmọ rẹ tó ṣẹ̀ṣẹ̀ bí nǹkan ni wọ́n èsè tutù gbẹ̀yìn. Ṣọ́rẹ́ ìtí Esabod ń bọ́ sọ rẹ́dẹ̀rẹ́dẹ́ yìí, ó ń bọ́ pàjọ ni o, ó ń bọ́ sínjọ ni, tí ń fi kódà yóò máa pààrọ̀ rẹ̀ ni. Ó dìgbà pílò tó bá ń kì tó bá kún dáadáa. Àbáláṣàbí kọ́ ṣíọ̀, ó ti gbàgbé ni. Ó mọrú o èpè ta Láṣàbí gan-an, ṣe bó náà tiẹ̀ ló dá èpè ká máa ṣépè léèyàn, òun ló dá lẹ́ẹ̀lẹ́ lórí nẹ́ẹ̀tì tíwọ náà fi jogún rẹ̀ látọ̀ lórí Lizzy. Ó mọrú èpè tó ṣẹlẹ̀ arábìnrin ni fún kọ̀ǹpìlìtì ọdún 4
oníwàá ṣe part 1 till 1000 fún Lizzy lórí ọmọ bó ṣe ń gbé ọmọ yẹn ṣépè títí tọmọ yìí fi pé ọdún 3 gbáko ó mọ̀ dánu dúró. èyí tí Sọjí ṣẹ́ gbàrà Sọjí tó ń pè ń bi tẹ́ ẹ láyàdé ẹ wá ní Lizzy ń ṣẹ́ ìpè fún ẹni tó bá wá fún un. àní Lizzy sì máa pa mùsù àti ẹṣin yóò pa lẹ́yìn lórí wò ó ó mà ṣe o Lizzy ò kárí láyé Ọlọ́run ti gbèjà rẹ̀ jà wàláì. Lizzy o tó bá wá fi ọdún 5 yẹn ṣépè lé oko ní káwò tó bí àtọmọ àfèpè bí oríkì tèmi ò bọ̀ fún un ọmọ àfèpè bí lórúkọ ọmọ rẹ̀. ọmọ oko ní káwò so ìwọ lè bẹ̀bẹ̀ lórí ọmọ rẹ̀ pé kán tiẹ̀ wo tọmọ rẹ̀ wo bó bá ṣe ń fà lọ́tún náà máa fà àwọn abiyamọ ọ̀run gan-an tán wà lẹ́yìn ọba wọn ó dìde sọmọ rẹ̀ fún tó fi ojú àwọn ọmọ ọlọ́mọ rí lórí nẹ́ẹ̀tì àgàgà ọmọ Lizzy Esabod wẹ́ ó ti sọ ọ́ di ìyá Adébísí ìyá òfò ìyá olójú lẹ́bọ́lẹ́bọ́ bí ojú ẹni wọ́n ti ń sàbà ẹyin. wá gbọ́n tọmọ rẹ̀ ń sọ lọ́jọ́ kìíní àná tí ń wá èpè lé Lizzy lórí àtọmọ kókó ọmọ tí ò tí ì gba orúkọ rárá kódà kó mọ̀ wá jọmọ rẹ̀ lọ gbé wá síta tó bá jọmọ àbúrò rẹ̀ ẹ ti fèpè bí ọmọ yẹn. mi ò ṣépè fún ṣùgbọ́n n tó jọ gan-an nu ṣé o mọ̀ pé mi ò ṣépè n tó jọ tọrọ rẹ̀ jọ mọ́ nù instead ká fún ẹ ní èpè tó dáa torí tí abiyamọ tí ìbá ṣe pé ní mo ro ìkúnlẹ̀ abiyamọ. ọmọ yẹn òun gan ó lẹ́ṣẹ̀ lọ́rùn kó tó wáyé toró ọlọ́dún mélòó ló fi gbé sínú àbí tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni so ó tiẹ̀ lóyún lòun ṣépè lọ́mọ ọlọ́mọ ní mo fi pé lọ́mọ àfèpè bíi gbọ́n tí Esabod gangan wí lórí ẹ̀ dọ́kàsì ẹ jẹ́ kíkí ní ìyódọ́dọ̀ dọ́kàsì ẹ jí ó gbọ́n tí mò ń sọ yìí wọ́n ló ní ọdún 4 ló fi gbé oyún ṣéjú ló wà nù rẹ ni ọmọ pẹ́ nínú nìyẹn ọmọ àfèpè bí lórí kí ọmọ rẹ̀ so adé tiẹ̀ wù ọ́ sọ oníkan tún wọlé ọ̀kan náà ní fi bọ́ sọ̀rọ̀ mi ò ní ṣéǹjì ẹ̀ adéwù ẹ̀ sọ adéwù ẹ̀ gbé sórí lẹ́yìn ìgbà tán bá kọ́kọ́ fi ẹ́ ṣe ètùtù wọ́n á wá yọ ojú ọmọ rẹ̀ yẹn wọ́n á wá tún fi ṣe ètùtù sí pèbí ni wọ́n ìṣèjókòó pèbí. ìwọ ẹni bíi kejì ọmọ yìí ìyá àranù ìyá òṣì tó bí ẹ òun làdmí rẹ nígbà náà Adébísí oníwárápá tí wọ̀ yìí tó tún wá rán ìyá rẹ̀ ó ní kó máa pe àwọn èèyàn lẹ́jọ́ wọ́n ń bú ẹ ìwọ ni ta ń lọ́mọ òfò ta ń lọ́mọ òfò ìyá oko ní káwò ìyá àǹfààní àdúgbò Adébísí gbogbo ibikíbi tó bá ti gbà jẹ́ gbogbo èpè tí ọmọ rẹ ti ṣẹ́lé ọmọ ọlọ́mọ tó wá jẹ́ pé ní ìsìn ló nìkan wo ti ọmọ àfèpè bí tó bí kalẹ̀ kódà kó mọ̀ jóun ló bí tó bá jẹ́ pé nùràn rẹ Adébísí ẹ ti bí ọmọ àfèpè bí
n tó bá imú dọ́kàsì gbé ìkókó jáde ọmọ àfèpè bí ni. ṣùgbọ́n tí àwọn abiyamọ bá fẹ́ yí àwọn padà láti lè fi rìvẹ́ǹtì ntí dọ́kàsì fi ojú wa rí lórí nẹ́ẹ̀tì ó ṣe ṣóò fún mi. bí gbogbo èèyàn bá dákẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ mi ò lè dákẹ́ lọ títí. abiyamọ ni mí, ìyẹn ò ní kí n fọmọ mi ṣe tiẹ̀. kó o panu mọ́ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. mo ní ṣóò tó ṣe fún mi, mo ní lọ́wọ́. ṣé ń jù ú ta fún ẹ? mo ní lọ́wọ́ tó lé mi ìyá àjẹ́ yìí. kémi o ṣọ́tọ́ọ̀pù ẹnu mi. Adébísí olòṣì olójú ẹlẹ́yìn lójú. oníké ń gbáyà oníké lẹ́yìn. wọ́n sì láwọn oníké máa lówó ni, oníjìbìtì oníké ni gbogbo yín, ìyá àtọmọ. ẹ̀yin olè burúkú olòṣì. mẹ́bẹ́ tó ṣe bó oníyà rẹ̀ nílé bíi 4-3 nílùú London. ẹ̀ ń wá tún ṣe àlọ́gbà lórí nẹ́ẹ̀tì. kò tiẹ̀ kàn mí. wọ́n bá gbélé fún ẹ lórí nẹ́ẹ̀tì kò káyé. ńgbà bá ya dẹ̀dẹ̀rìn. òun lọ fowó olówó lọ ra adé ní Nàìjíríà. òun fowó olówó ralẹ̀ ní Nàìjíríà. àwọn dẹ̀dẹ̀rìn kí a ló kàn wàláì òun pẹ́ kan tó gbé gbogbo Amẹ́ríkà tàbí kínní. àwọn ará Jámánì ò tiẹ̀ gọ̀ débẹ̀. mo jẹ́rìí Jámánì. wọ́n ń ṣiṣẹ́ ni. wọ́n ń ṣiṣẹ́ ni wọ́n ń ṣe níwọ̀nba kán mọ́ bá kú sídìí pé mo ṣe tó bá tásìkò báyìí. Jámánì tó bá ti ṣiṣẹ́ dásìkò kan yóò tún fi bí ọdún 2 sinmi ní títí pension ò fi dé kó lè bá a ní àlàáfíà. àwọn ò ń ṣiṣẹ́ 10 pọ̀. torí vanity upon vanity kò sí ní tá a mú wá kò sí ní tá a mú lọ. Jámánì mo láìkí àwa ara wa ní Jámánì. kódà ọ̀tá mi nílùú Jámánì tó bá ń ṣiṣẹ́ ó máa ń fi ètò ṣiṣẹ́. èyí tó bá ṣọ̀kánjú ó mọ ibi tí ń bára ẹ̀. kò yàtọ̀ sáwọn olówó ogbó tí ń ṣílẹ̀kùn fólè tán náwó nákúnà fún ẹ. ó fòdìdí orogún èèyàn ó fi gba owó lórí nẹ́ẹ̀tì. ẹ forúkọ ọba tí í ṣe Florida Alhaji Abdulateef, Lizzy àti ìyá àbèjì tó kú. ìwọ wá ló fẹ́ bí ti èyè. ẹ lọ ju ẹni ẹlẹ́ni sínú igbó ìtò ọ̀nà kìtì ẹ̀ níná ṣáìdì làró. ẹ lọ ju ìyá àbèjì sí. títí ọmọ yẹn wá fi kú. sọ oyún wà nínú rẹ ló ṣe ìyá àbèjì báṣabàṣa báyẹn. alọ́mọ àfẹ́ orí kí ọmọ rẹ tó pè ní kíni kan wò yìí. oko ni ká wò. oríkì rẹ̀ ọmọ àfèpè bí. Adéyínká Dọ̀kásì. wọ́n dá oko jọ fún ọlọ́tún lósì ó wá dọmọ. àbí èyí tó wà Nàìjíríà wọ iná sì tún lè fẹ́ ẹni tí ó níyàwó ńlé. Dọ̀kásì ìwọ lè fẹ́ ẹni tó níyàwó ńlé. àlejò tó gbọ́mọlé lọ́wọ́ ní ìsìn ṣe bó lọ́mọ 2 ńlé. o sì léyàwó tiẹ̀ o lé lọ. kí wá lè bùtù gbogbo tó wá fi bú Lizzy pátá lọ́lọ́run wá dà sí ọ lágbádá. ẹ bẹ̀rù Lizzy kì í ṣèyàn lásán. orí ẹ lé tó bá fẹ́ bá ṣe tó bá ní bá ṣe ẹ mọ̀ wulẹ̀ tún dákun mọ́. wo bí ìyá àjà àràbùkà rẹ̀ wo bó ṣe ń fi ẹ́ ṣe mẹ́rin ìsinkin. tàdé ni ká wò oníkan ọyọ kan sọ ní ìsọ títí tí kinní yìí ó fi ṣe. oníkan tán bá fẹ́ ṣe àwọn ọba Nàìjíríà kan gé hàn lápá kan gé hàn lọ́wọ́ kan yọjú ọmọ wọn kan pa àwọn ọmọ wọn. ọmọ tiẹ̀ ni wọn ò kọ́kọ́ rẹ pa. ọmọ tiẹ̀ náà máa kọ́kọ́ fi ṣètùtù sí ààfin. oyè ọba tó o bá bí ọmọ yìí fún
ó ní wọ́n fi ṣètùtù èpè kọ́ torí tó ti sọ ni dọ́kàsì ọdún 5 ọmọ rẹ̀ ó mọ gbọ́gbọ́ yóò bá ńlẹ̀ á tún ṣe kásẹ̀tì tí ó rí fídíò Facebook ó gbé jáde. ìwọ kíní burúkú olòṣì ìjàpá burúkú yìí ó tún ṣe ó tún àní jọ̀ọ́ kò tiẹ̀ sí ni a tún sọ̀rọ̀ fún kọ̀rọ̀ dánwò irọ́ ni ó láfi tó ń bá ti Lizzy jẹ́ ó wá bá ti ara rẹ̀ jẹ́ po ó lọ ẹ̀wọ̀n dánwò ọmọ àfẹ̀wọ̀n bí pàràràn ọmọ wanted adé ni wanted adé fokóbí ọmọ àfokóbí ọmọ àfèpè bí ó rí borí kí ọmọ rẹ̀ ṣe pọ̀ tó ṣóò tó ṣe fún mi èmi ò lè fi ilẹ̀ fún ẹ o àsìkò tèmi náà tó ń bo Victor wà àgbànàkí kò ṣe ṣóò fún ọ ni ó yẹ kí Victor ṣe ṣóò fún ẹ ṣé bó náà ṣe ṣóò fún Lizzy ní kinní burúkú jàngùnà bí oko olódò olòṣì ó warun sẹ́ẹ̀kẹ́ bíi búrọ́ọ̀ṣì bàbá aláàgó ọkùnrin tí ń bóra Victor ìwọ ní ń pè alẹ́ dọ́kàsì wọ́n ti dá oko jọ fún rẹ́kẹrẹ́kẹ́ àti lórí nẹ́ẹ̀tì ó dó torí Facebook ó dó torí Instagram ó dó torí Twitter bí ṣe ń wẹ̀ lórí Facebook lórí nẹ́ẹ̀tì lórí fídíò call bẹ́ẹ̀ náà tó ń bá a sùn mọ́ wọ́n tó ń bá a sùn ní Nàìjíríà àlùjọ. Yes, ẹ káàbọ̀ padà sórí ètò Lady K Ifeoluwa Show. Fáǹfààní èyí tẹ́ bá wò mí for the first time ṣẹ́rí lọ́dọ̀ Lady K bí báyìí a ní àwọn product tí ẹ lè lò fún diabetes ẹ gbọ́ mo ní àwọn product tẹ́ lè lò fún diabetes owó nìyí ajẹ́dò ti jẹ̀díjẹ̀dí lélẹ̀ bọ̀bọ̀ oríṣi mẹ́rin mo kó dání ti diabetes lélẹ̀ ajẹ́bídán kò sí bí diabetes yẹn bó ṣe lè ti pẹ́ lára yín tó méjì lẹ gbà lò tó bá jẹ́ pé diabetes yẹn ti pẹ́ gan lára yín tó ti wọ́rí yín ẹ ti ń la àlàkọjá ìtọ̀ ṣúgà yẹn ó ti wá pẹ́ ní bọ́dì méjì kan tẹ́ máa lò lélẹ̀ tẹ́ bá ti lè lo méjì ẹ̀ mo sọ fún yín pé ẹ̀ tún gbùrú ẹ̀ mọ̀ nínú èpè nínú àdúrà ẹ̀ máa fi kọ́ ránṣẹ́ ṣé wá rí eléyìí pakuru mọ́ kó dó dáadáa o gbogbo èyí tẹ́ ẹ̀ mo lè ṣeṣẹ́ dáadáa tí ẹ̀ lè jára mọ́ṣẹ́ kẹtẹ kọlẹ̀ kẹtẹ dé gbogbo ibi tó yẹ kẹtẹ dé ẹ wo ohun tẹ́ nídìí ni mo ń sọ fún yín wípé àwọn tó ti wọ 80 years wọ́n rà ní ọwọ́ èmi Lady K wọ́n tún introduce ẹ̀ sáwọn èèyàn ẹ trust me ẹ mọ̀ pé mi ò kí n parọ́ fún yàn. àwọn tó ti pé 90 70 60 wọ́n lò kò ní ní side effect kankan no side effects ẹ pakuru mọ́ kẹ́ máa ṣe kí ni kẹ́ máa lúwẹ̀ẹ́ lọ kẹ́ máa gbádùn ara yín lọ ẹ pakuru mọ́ kẹ́ jayé orí yín ṣé rí obìnrin mi wà tí ọkùnrin bá ṣe bó ṣe yẹ kó ṣe fún tí ọkùnrin ṣe bó ṣe yẹ kó ṣe fún kò ní fọkùnrin yẹn sílẹ̀ o ó máa lè ṣọ́ṣọ́ṣọ́ gbogbo nǹkan tọkùnrin yẹn bá fẹ́ ló máa ṣe fún ọkùnrin yẹn náà máa sọ pé ìyàwó mi fẹ́ràn mi kí ló dé tó fi fẹ́ràn ẹ torí pé òun tẹ̀kọ̀ lẹ̀ ilẹ̀ tútù yẹn òun bá sọ di ilẹ̀ gbígbóná lọ́wọ́ àgbo kárakára ó di ilẹ̀ gbígbóná so ẹ̀yin tẹ́ bá mọ̀ wípé ẹ̀yin má tètè dìde ẹ má tètè lọ ẹ má tètè bọ̀ ẹ má sáré wọlé ẹ má sáré jáde ẹ pè mí mo sọ fún yín pé ẹ ní sáré wọlé kẹ́ sáré jáde mọ́ ohun tẹ́ dídà ti lò lélẹ̀ ṣẹ́rí páàkì ńlá lélẹ̀ bíi ní small size mọ́ bíi tẹ̀ kó small size wá sí Canada ṣẹ́rí big pack yìí ẹ sì máa lò fún oṣù 3 àbóṣù jù bẹ́ẹ̀ lọ because one spoon ò ní lọ́sẹ̀ ṣẹ́ wá rí ẹ̀kọ́ tẹ ló yẹ ẹ máa dá káàdì ṣòwò tẹ bá rí ìyàwó láńlọ́ọ̀dù yìí ẹ bó sí fún tẹ bá rí secretary ẹ bó sí fún tẹ bá rí ìyàwó driver yìí ẹ bó sí fún tẹ bá rí ìyàwó customer general ẹ bó sí fún wàláhì tàláhì ẹ máa gbádùn ayé yín níṣó
ọmọ máa nífẹ̀ẹ́ yín, wọn ò ní fi yín sílẹ̀. ẹ má bínú ọmọ fẹ́ kọjá rẹ̀. So nísìnyí máa lè sọ̀rọ̀ dáadáa sí ẹ̀ ọmọ ti lọ sí. So gbogbo èyí tẹ́ lè dóbò dáadáa ń tẹ́ ní ìdílé lè ẹ dóbò dáadáa kẹ́ gbádùn ayé yìí ẹ tẹ́ kọlẹ̀ ṣẹ́rí ilẹ̀ tútù Jerusalem yẹn ẹ wọ ọbẹ̀ kẹ́ gbó ṣùkùṣùkùṣùkùṣùkù kẹ́ wọlé kẹ́ jáde lẹ́lẹ́ express fìfìfìfìfì kí bẹ́ẹ̀ kó di gbígbóná ẹ rí wípé obìnrin tí ẹ bá dó dáadáa kò ní kọ̀yìn sílẹ̀ kẹ́ má lówó lọ́wọ́ ó máa nífẹ̀ẹ́ yín torí pé kí ni tó bá rántí bẹ́ẹ̀ ṣe gbé òun tìrabàyè bẹ́ẹ̀ ṣe yọ̀dí òun sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣe gbásí fóun ẹ má jẹ́ rojọ́ jù ẹyẹ kan try ẹ wò kẹ́ wá wò bóyá òótọ́ ni mo pa àbí mo parọ́. ṣé wá rí eléyìí jẹ̀dí ò máa kọ̀wé ọkùnrin bíi wà jẹ̀dí ló pa lóko bákan náà obìnrin bíi wà kò sí rere tó lè máa bá ṣe báyà rẹ ò ní bò jẹ̀dí ti pa gbogbo sex organs ẹjọ́ bá mi ṣí ẹ̀ ṣó ẹ̀ ní sórí burúkú ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi jẹ̀dí ti pa gbogbo iléeṣẹ́ ẹ̀ kò lè ṣe dáadáa mọ́ kò lè gbádùn oko kò tiẹ̀ ẹ̀ lóbìnrin bíi gan ó kàn máa sùn gbálá sáde jẹ̀dígẹ̀dì ti wíìkì same ti ọkùnrin mo tẹ́lẹ̀ ìdá tí lò lélẹ̀ kò sí country tí mi ò lè bá yín sẹ́ẹ̀dẹ̀ sí o ó dẹ̀ máa débẹ̀ successful kọ́ lọ má mú wa pé àgbo ni wọ́n gbé wọlé èlì lédíkè sọ fún yín pé ó máa wọlé ó máa dé ọ̀dọ̀ yìí confam ni kì í ṣoògùn ọlọ́run ni nígbà tí bá ti páàkì máa tó olúwa gbogbo àwọn ọjà tí mo páàkì yìí ọ̀rọ̀ ẹ̀yà sí mímọ́ ẹ jẹ́ kó débẹ̀ láyọ̀ torí pé tí ò bá débẹ̀ láyọ̀ ó lè dá gbèsè sílẹ̀ tí ó bá débẹ̀ láyọ̀ ó lè borúkọ jẹ́ so bá fàdúrà àti ó bá débẹ̀ successful eléyìí ti high blood pressure ẹ̀yin tẹ́ bá ní bp gbogbo ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀ ní ìdògùn bp òun lélẹ̀ ẹ kàn sí mi lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ ra ọṣẹ àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ àchínà ọṣẹ àtúndè ẹ̀yin tẹ́ bá wà Canada ẹ feel free ẹ wá wo iṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ kí n bú fún kámẹ́rà kúrò bí tó wà sí ọmọ ti lọ́ọ̀sì ẹ jẹ́ kí n gbé wa wọlé díẹ̀ ẹ jẹ́ gbé wa wọlé sínú ṣọ́ọ̀bù díẹ̀ ẹ pé ṣọ́ọ̀bù mi tóbi ẹ jẹ́ ká dúró báyìí àti dúró sáàrin méjì ṣé ti rí àwọn spiritual item lẹ́wọ̀ nínú store títí ẹ̀ mo ní store spiritual items ṣé ẹ gbọ́ mi ṣá mo ní store fún spiritual items mo ní store fún African food ìyẹn tún wà nínú báyìí ìyẹn wà ṣé ẹ gbẹ́ bíbá yìí wig àti jewelries òun ló wà ń bẹ̀ ẹ̀yin mọ́mì yẹn patronize lójú òní tì yìí ojú kì í tinú alẹ́ ẹ patronize baby Yorùbá nation ẹ patronize mi ẹ wo aṣọ ó kú gbogbo bíbá showroom ni mo ti kúrò lẹ́ẹ̀kan yẹn aṣọ kú bẹ̀ so gbogbo ìtẹ́ bá nídìí àwọn nǹkan àdúrà ẹ bá ń gbọ́ ó gbàdúrà ó gbọ́ tèmi ó bá tí mo ti mọ̀ ó gbàdúrà gbogbo ìtẹ́ bá ń wọ́kọ ẹ̀yin tẹ́ ń wáyàwó ẹ̀yin tẹ́ ń wọ́kọ àwọn iṣẹ́ tẹ́ lè lò confam gbogbo ẹ̀yin tí ọba yọ lẹ́nu tẹ́ ẹ̀ rí àwọn sáì tí ò dáa tẹ́ ẹ̀ fìlà àwọn nǹkan burúkú ẹ pè bí àwọn nǹkan tẹ́ máa lò wá gbogbogbò àbúbọ̀ yẹn máa dópin gbogbogbò ìkórìíra máa dópin gbogbogbò àṣetì ó máa dópin ẹ̀yin tẹ̀ tún wá jẹ́yàn kan tó jẹ́ wípé tó bá gbé iṣẹ́ lé lọ́wọ́ pé àgbà lọ lu ọṣẹ ìkórì ṣiṣẹ́ èmi á fún yín ní nǹkan tẹ́ máa kọ́kọ́ lò tó máa fi ṣiṣẹ́ tẹ́ bá wá kọ́kọ́ lo kíní yẹn ní orúkọ Jésù tí ẹ bá lò ẹ ṣẹ̀ṣẹ̀ wá lo ọṣẹ ẹ wá mọ̀ pé rere ni Olúwa gbogbo èyí tẹ́ ẹ wáṣẹ́ ẹ wá ìwé ìgbélú ẹ wá so many things ẹ wá aláàánú ẹ wá ọkùnrin tó máa ṣàánú yín tẹ́ máa bá kalẹ̀ ẹ wá ìyàwó tó máa bá yín kalẹ̀ àwọn nǹkan tẹ́ lè lò láti fi ṣe kíni láti fi ṣẹ́ gbogbo ogun yẹn ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwa show any country tẹ́ bá wà ẹ̀yẹ ṣáà ti pè mí tẹ́ bá lè wá sí ṣọ́ọ̀bù mi ẹ pè mí lórí aago màá dá yín lò wá jọ sọ̀rọ̀ màá bá yín sẹ́ǹdì ẹ dẹ̀ lo ẹ ní testimony ayọ̀ tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo Ọlọ́run nìkan ni mò ń sìn bí ò mú nǹkan bí mo orúkọ Jésù ìgbàgbọ́ kan ṣoṣo tí mo ní nìyẹn tó dẹ̀ ń jẹ́ mi tí ó dàbí tí ó dojú tì mí ẹ̀yin náà máa ní testimony ayọ̀ ẹ try ẹ wò ilé ayé yìí kò ṣe dúró wò you have to do what you have to be strong ẹ gbọ́dọ̀ dira ṣé gbogbo àwọn nǹkan tẹ̀yìn yòó kíkà pé tẹ́ bá gbọ́ ìdíra gidi tó dájú tó mú yes òun lẹ́ wò lọ́wọ́ mi yẹn bá ṣe ètò yìí àwọn nǹkan tẹ́ lè fi dira tó gun ayé yìí máa ṣẹ́
tí ilẹ̀ máa lanu gbé Sátánì àtàwọn gbogbo ẹ̀mí tẹ́ máa di aláyọ̀ nínú Jésù tẹ́yìn náà máa gbégbá ọpẹ́ tí gbogbo òkè ìṣòro yẹn máa dohun ìpẹ̀tẹ́lẹ̀ tẹ́yìn náà máa rìn tẹ́ máa yọ fanda nínú Ọlọ́run. Ó wà lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwaṣọ the baby of Yorùbá nation. Ẹ pè mí, iṣẹ́ wà lóríṣiríṣi tó bá wá jáwọ́ lọ́fíńdà náà ẹ wò ẹ jẹ́ tán kámẹ́rà fún yín ṣé mo lè tán rẹ̀. Mi ò rò bí mo lè tán rẹ̀ kí n má lọ da orí kíní irú mo fẹ́ tọ́nu kámẹ́rà ni. Anyway mo bọ̀dọ̀ àwọn lọ́fíńdà wà lóríṣiríṣiríṣi tẹ́ bá tẹ̀ wọnú ṣọ́ọ̀bù gan mo fẹ́ ṣòyìn ní táwọn tinú showroom ni tẹ́ bá wọnú ṣọ́ọ̀bù òun bó tó yẹ àwọn lọ́fíńdà wà bẹ́ẹ̀ àwọn iṣẹ́ lóríṣiríṣi ó kún bí báyìí àwọn lọ́fíńdà àánú lọ́fíńdà ìṣẹ́gun àwọn back to sender ọ̀nà ńlá 77 Miss Paris chairman gbogbo ẹ̀ ni mo ní. Mo láwọn tó níṣẹ́ nínú mo láwọn tí ò níṣẹ́ nínú èyí tẹ́ bá ti fẹ́ ẹ̀yin ìyá mi ẹ gbá mi láago kì í ṣe dandan ní kẹwàá tó bá dẹ̀ wù yín láti ṣe kiri láti bójú ajá kò ní sọ ẹ máa bọ̀ wá sí ṣọ́ọ̀bù Lady K Ìfẹ́olúwaṣọ tẹ́ bá ti gọ́ọ̀gù ẹ̀ Lady K African Store ó máa gbé yín wá amity ni mo wà 76 Wentworth Street ojú òní ti wà àdúrà gbogbo wa máa gbà ẹ̀yin tẹ́ bá sí ní Canada tẹ́ bá láwọn èèyàn sí Canada tó bá wà ní tòsí amity tóbi ẹ sọ fún wọn tó bá jiyàn 1 hour driving 2 hours driving ẹni kọ́ drive wá sí ṣọ́ọ̀bù Lady K parking space wà kò sí pé wọ́n já tíkẹ́ẹ̀tì fún wọn parking space wà kọ́ wá ṣe kíni kọ́ wá wo títóbi ìyanu Ọlọ́run ló lè ṣe ohun tí ò yé àwọn èèyàn nìyẹn Ọlọ́run nìkan ni mo lọ́lọ́run nìkan ló lè ṣe ọba tó ń bá èmi ṣe o tí ò disappoint mi rí ní ìṣẹ́jú kan Ọlọ́run ni nítorí sọ pé búburú kan kì yóò ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùnkárùn kì yóò súnmọ́ ilé wa ó lóun á pàṣẹ fáwọn áńgẹ́lì òun láti pa wá mọ́ ní ọ̀nà òun gbogbo kí ló wá tún kù kò sí mọ́ so èyí tẹ́ bá nídìí àwọn ọkọ̀ àdúrà lóríṣiríṣi any battle àgbélépọ̀tà wà ẹbí àwọn àgbà wà arọ́bí wà back to sender wà èyí tẹ́ lè lò fún àbúbọ́ èyí tẹ́ lè lò fún kórìíra èyí tẹ́ lè lò fún jàǹkáríwò èyí tẹ́ lè lò fún àlákàlà èyí tẹ́ lè lò fún ìkórìíra mélòó ni mo fẹ́ kà àwọn iṣẹ́ kan wà gan tó yẹ pé mi ò lè kà lórí social media because ó ní ṣe kíni ó ní agbára ohun tá a bá fi pamọ́ ló ń níyì ẹ̀yẹ ṣe kíni ẹ kó òkè ìṣòro yìí tán Ọlọ́run lọ kí Ọlọ́run wá fi èmi ṣe ìránṣẹ́ tó máa sọ pé yá Lady K gbé eléyìí fún jẹ́ kó lọ lò tẹ̀dẹ̀ bá dé testimony ayọ̀ lórúkọ Jésù gbogbo alájọba gbégbá ọpẹ́ àdéhùn jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́olúwaṣọ Lady K African Store ní ìlú Canada ni mo tẹ̀dó sí so ẹ pè mí ẹ̀yin dáàdì ẹ̀yin mọ́mí ẹ feel free àgbọ̀yà àwọn ọkùnrin tí wọ́n ra iṣẹ́ lọ́wọ́ mi tó dẹ̀ ní testimony ayọ̀ mo dẹ̀ túbọ̀ gbàládùúrà gbogbo ẹ̀yin tí ẹ bá mi dòwò pọ̀ ẹ ní mọ ìbànújẹ́ ẹ ní regret wípé ra nǹkan lọ́wọ́ mi lágbára Ọlọ́run bó ṣe máa rí nìyẹn ẹ subscribe sí YouTube channel mi kẹ́tọ̀ notification bell bye for now.